bigger plan actually is to, in the nearest future, produce our own music album. We'll keep you posted on that. We're working on it. Thank you very much, ladies and gentlemen. We are going to go next to Fashion Parade. We'll be happy to show you some of the Yoruba attires that we have with us tonight. That might take a short while. So in the meantime, while we get ready for this part of the program, please enjoy the music. DJ Mike, thank you very much. Yusuf. Ilẹ̀kẹ̀ sọ wọ̀wọ̀ ìyàwó là ń gbé o kí là ń ṣe tí a fi pọ̀ báwọn yìí o ìyàwó là ń gbé ilẹ̀kẹ̀ sọ wọ̀wọ̀ ìyàwó là ń gbé o ẹbí ọkọ wọn kí ẹbí ìyàwó ìyàwó là ń gbé ilẹ̀kẹ̀ sọ ilẹ̀kẹ̀ sọ. Ìtẹ́ wa wá ní gbé àpapọ̀ bí àgbọ̀sẹ̀ léwé yìí. Àwa ni ọkọ Adéjọkẹ́, àwa láti wá ṣe
Christiano Adéjọ. Èwo lọ kàtà lọ́kọ́ bẹ̀. Ọkọ Sojú kọ̀ọ̀kan lójú rẹ̀. Ẹ ṣàlẹ̀ wà olówó lọ́wọ́ bàjẹ́. Olówó bàjẹ́. So ẹ máa wọlé márùn-ún ẹ máa bọ̀ ẹ wọlé. Ẹ dọ̀bálẹ̀ tọ́ ni ẹ wà gbàgbàdo. Ìdọ̀bálẹ̀ number one. Ẹ tún dọ̀bálẹ̀ yé ẹ rò pé ẹ wà ẹ kọ́ ni lọ́ba. Number 2 ó gbé yẹ kan ẹ mẹ́ta ni tàtà gbá ni. Ó yá ẹnu fẹ́lẹ́fẹ́lẹ́ bá. Ẹ kú àbọ̀ sọ́kò òjèpo ẹ má gbéra ẹ má dọ̀wọ́ látẹ̀lẹ̀ sọ́kò òjèpo ẹ kú àbọ̀ ṣe dáadáa léwà ẹ kú àbọ̀. Kí bá mi rẹ̀ lẹ̀ ọmọ rẹ̀ lẹ̀ akọ̀jí àwọn. Ó sóríire àtẹ̀yìn náà ní ọ̀rọ̀ ẹ̀ tẹ̀sí bá wá. So ìyàwó wa oníyàwó aṣọ́ra bàbá. Ṣé bọ́sí ń ṣe wá nù ẹ wàá sọ gbọ́dọ̀ pé ìyàwó wa lásán báwọn lọ́wọ́ òfin. Àwọn akọ́ lọ́wọ́lọ́wọ́. Ìdọ̀bálẹ̀ ń ṣe wa àbíbámi ìdọ̀bálẹ̀ ń ṣe wa ìṣe bọ́sẹ̀ bá ṣe nù. Èso tá a fi fẹ́ ọmọ wa àárín ẹ̀kọ́ ń bọ̀ gbogbo iṣẹ́ àpàdé ara lè dọ́pẹ́ tínú ẹsẹ̀ àpapọ̀ lẹ̀. Àwọn agbọ́múra yín wá ẹ bá mi gbé àwọn èso yẹn wá. Lọ́dún mélòó? Come and see them. They want to go and marry my sister. They don't want to pay money. Na so they do am. Gebu. Back woman try. Ẹ rárá gbélé ẹ̀wọ̀. Wọ́n sọ nílé àná. Ọ̀gẹ̀dẹ̀ rèé o. Ọ̀gẹ̀dẹ̀ ìdódò kó yàtọ̀. Ọmọ wẹ́rẹ́wẹ́rẹ́ wá nílé aládì. Ẹ bí fún ẹ bí wálẹ̀. Àṣẹ. Láṣẹ Olódùmarè. Àṣẹ. Ọ̀pọ̀ ìyìnbó ni ọ̀nà ọ̀pọ̀ ìyìnbó fi nínú iṣẹ́ wa. Ayé yìí ò lẹ́wà o. Àṣẹ. Ẹ ní tẹ́ láwùjọ o. Àṣẹ. Ẹ ní tí o. Àṣẹ. Àwọn ọ̀rẹ́ yìí yóò nífẹ̀ẹ́ yín sí ni o. Àṣẹ. Gbogbo èso nìyí. Èso báyìí kò ní wọ́n nílé yín o. Ẹ máa ní èso tó máa pọ̀. Àṣẹ. Lórúkọ Olúwa o. Àṣẹ. Ètò tó kàn ní ìsinmi alága dúró. Ṣé rí àbúrò mi bá a ṣe tọ owó rẹ̀ láyé tọ owó rẹ̀ láyé mú dé. Torí kì í jẹ ọ̀wẹ́ kì í jẹ ráìsì oúnjẹ gidi ní jẹ so ẹ bá wa lọ báyìí owó la nílò láti fi gbé wá pàdé mi máa ń fẹsẹ̀ rìn. Mo ti sọ lẹ́ẹ̀kan pé àwọn agbọ́múra yín wá. Ẹsẹ̀ rẹ̀ sábà kọ́ lé. Yorùbá ló lù ọ̀run lọ́wọ́ ní àná ọ̀run lọ́wọ́. ọ̀pá ẹ̀yìn. Owó ni gbogbo ìtẹ́ ẹ̀sìn tí ẹ̀ ń dọ̀bà lẹ́fẹ̀ẹ́ tó fẹ́ dògùn lẹ́yìn ní o máa rí sí. Ẹ mọ́ wà. Ìyàwó ẹlẹ́sẹ̀ oṣùn o máa rọra máa gbéṣẹ́ ní kọ̀ọ̀kan. Ọkọ ìyàwó ẹlẹ́sẹ̀ oṣùn o máa rọra máa gbéṣẹ́ ní kọ̀ọ̀kan. Ìyàwó ẹlẹ́sẹ̀ oṣùn o máa rọra máa gbéṣẹ́ ní kọ̀ọ̀kan. Kí lélẹ̀? Ìyàwó ẹlẹ́sẹ̀ oṣùn o máa rọra máa gbéṣẹ́ ní kọ̀ọ̀kan. Ìyàwó ẹlẹ́sẹ̀ oṣùn o máa rọra máa gbéṣẹ́ ní kọ̀ọ̀kan. Ìyàwó ẹlẹ́sẹ̀ oṣùn o máa rọra máa gbéṣẹ́ ní kọ̀ọ̀kan. Alága dúró. Ẹ kó. Báàgì. Ẹ kó jáde.
ẹni báyìí ẹ rí ìyàwó yìí ẹ ṣe ẹ rí ìyàwó ìyàwó wa máa bọ̀ ìgbéyàwó 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 ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó 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 ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó 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 Yusuf ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó 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 ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó. mọ́ mi ẹ sì gbàdúrà fún àbúrò mi. Adékẹ́ ọmọ mi, ọmọ tá a bá gbóyán tí ẹ̀fọ́ Yorùbá tó nínú ẹ̀. Ilé ọkọ ló ń lọ ní o. cameraman nínú wa kiri. àṣẹ Mo máa ọmọ olùkọ́, mo máa ọmọ ọ̀gá ọmọ mi. àṣẹ ọmọ wẹrẹ nílé ládìí. Ilé àtúrà fún ẹ o, àṣẹ àdúrà yà gbà o. àṣẹ Máa kò ní wá bẹ́ẹ̀ ọmọ. Fadékẹ́ ọmọ tá a tọ́ tó bẹ̀ kọ́ lórí ilé ńlá báyìí náà ni nǹkan tá à ń retí lọ́jọ́ yìí wọ́n ló ti wá rí ọmọkùnrin tó lówó ọ mọ́ wàá jẹ́ ọ̀dọ̀ ọlọ́kùnrin ní òwò ọmọ ilé ọkọ tó lọ yìí yóò sàn sówó àṣẹ yóò sàn sọmọ àṣẹ àsìkò ẹ nílé ọkọ ẹ àsìkò á tu ẹbí ọkọ lára àṣẹ ọkọ ẹ ní rí wàhálà àṣẹ ẹ ní rí dàrú àṣẹ lọ bá àwọn bàbá ọkọ rẹ mbẹ torí àwọn ni mo fẹ́ lọ́wọ́ kò ń ṣe ọkọ rẹ tó lọ sọ́dọ̀ àwọn bàbá ọkọ rẹ mbẹ àti ọkọ rẹ kó ń fún ẹ ládùúrà. ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó. Ìyàwó mi, Yusuf ìyàwó mi, Yusuf ìyàwó tó dání Yusuf ọkọ, ìyàwó alálùbáríkà, Yusuf wàá bímọ, àṣẹ Yusuf wàá bá mi pe máyì kókó mbẹ. àbí fún bí kọ́kọ́ tí mo lè sọ ní ilé ni pé owó ń lé wa. àṣẹ Rọjò ni làwọn máa rí o. Rọjò ni làwọn máa rí. Ìyàwó káwọ́ sílẹ̀ wa. Àwọn ń tọ́jú obìnrin dáadáa. Ohunkóhun tọkọ rẹ̀ yóò sọ fún wa. Àwọn ni kò máa ké sí. Àwọn abẹ́ tọ́jú bẹ́ẹ̀. Ó ti wà. Ó bí bẹ́ẹ̀ ní ilé wa. àṣẹ Ó bá bò. àṣẹ Ó bá bò. Ó bí náà. àṣẹ ẹ̀yà lọ kí ọkọ rẹ̀ wá lọ kí ọkọ rẹ̀ ká wá fi jó. Okay. Ijó, ẹ fún wa níbí o.
kan fún yín ní. owó lè là ń lò a ò máa yá ò fi ṣe o láwù ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ láwù ayé lè láwù ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ láwù. ayé lè láwù ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ láwù owó lè là ń lò a ò máa yá ò fi ṣe o láwù ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ láwù. ìjọ kì í bàjọ́ kó yọ mọ́ kí bàtà kó yẹ mọ́. ìjọ kì í bàjọ́ kó yọ mọ́ kí bàtà kó yọ mọ́. ìjọ kì í bàjọ́ kó yọ mọ́ kí bàtà kó yọ mọ́. màjíjó apá ọ̀tún bóyá yóò yọ mọ́ kí bàtà kó yọ mọ́. màjíjó apá òsì bóyá yóò yọ mọ́ kí bàtà kó yọ mọ́. ìjọ kì í bàjọ́ kí bàtà o. àní ìjọ kì í bàjọ́ kó yọ mọ́ kí bàtà kó yọ mọ́. ìjọ kì í bàjọ́ kó yọ mọ́ yìí. kí bàtà kó yọ mọ́. Ara ẹ̀ wá wòran. Ara ẹ̀ wá wòran. Ara ẹ̀ wá wòran. Ara ẹ̀ wá wòran wá. Ara ẹ̀ wá wòran. Ara ẹ̀ wá wòran. Àẹ́ lọ sí mi ariwo. Àẹ́ lọ sí mi agbájá. Àwa ti ní ẹgbẹ́ kan tó mòye. Òun ló ṣayẹyẹ oríire ẹgbẹ́ wa ẹgbẹ́ wa ẹgbẹ́ wa. Àwa ti ní ẹgbẹ́ kan tó mòye. Òun ló ṣayẹyẹ oríire ẹgbẹ́ wa ẹgbẹ́ wa ẹgbẹ́ wa. Ara ẹ̀ wá wòran. Ara ẹ̀ wá wòran wa. Ara ẹ̀ wá wòran. Ara ẹ̀ wá wòran. Ara ẹ̀ wá wòran. Ara ẹ̀ wá wòran. Àẹ́ lọ sí ní ariwo. Àẹ́ lọ sí ní agbájá. Àwa ti ní ẹgbẹ́ kan tó mòye. Òun ló ṣayẹyẹ oríire ẹgbẹ́ wa ẹgbẹ́ wa ẹgbẹ́ wa. Ṣòkòtò máa bú ẹgbẹ́ ṣó. Alága wa máa kó wa jẹ ṣó lọ. Alága wa máa kó wa jẹ ṣó. Máa bú ẹgbẹ́. Ṣòkòtò máa bú ẹgbẹ́ ṣó lóde. ṣó lóde. Adúmáradán. Èyí fújì owó. Àdùdáṣọ lò. Kí ṣòkòtò kó máa bú yẹ̀gẹ́, kó máa bú yẹ̀gẹ́, 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 yẹ̀gẹ́. Ṣòkòtò máa bú yẹ̀gẹ́ ṣó lóde. Ẹ̀gbọ́n mi. láàmú ṣó lóde. Alága wa máa kó wa jẹ ṣó. Ṣòkòtò máa bú yẹ̀gẹ́ ṣó. ṣókí ni ọbẹ̀ omi àríjú báyìí lọ lórí ètò ìgbéyàwó ti ọjọ́ tòní. ojú tí ẹ fi wò wá kò ní fọ́, etí tí ẹ fi gbọ́ wá kò ní di, ọ̀dẹ̀dẹ̀ tí ẹ fi sílẹ̀ kò ní bàjẹ́. ní ìwòye ọdún tó ń bọ̀, ayọ̀ ayọ̀ àti ìdùnnú la ó fi pàdé. Tables. So I will call my sisters. Mrs. Oshobu, please can you help us go around? Executive members to give the vote of thanks. Before then, I want to use this opportunity to thank the ambassador personally. I would like to thank the ambassador of Nigeria to Stockholm, Sweden, to Norway, to Finland, Denmark, Iceland. That's a lot of responsibilities. I would like to thank the wife of the ambassador. I met her earlier this week. I will talk a little bit about today. I'm so happy that you're here right now. And all our guests from
North Shopping. Mr. Adegoke, I'm not going to let this go. Please, can you raise your hand? All the way from North Shopping. Thank you very much. That's one of our members in North Shopping. That's been to our meeting as well. I'm going to leave my executive member to do the rest of the vote of thanks. Thank you, Mr. President. We really appreciate you being here. We will thank you for having patience with us. We will thank you for that you are here with us to rejoice and to celebrate the second annual Yoruba Day. We would like to thank the embassy of Sweden, Nigeria in Sweden. We would like to thank the ambassador and the wife. We would like to thank our special guests. I cannot start mentioning your name, and all the distinguished guests. We appreciate you. We recognize you that you are here with us. Thank you, and we hope that you will stay behind and let's have dance all night long. Thank you very much. Like my auntie here said, we want to appreciate your coming because you could choose to be somewhere else, but you took your time to be here. We really appreciate it. It means a lot to us, and we hope that actually Yoruba Union, we are improving day by day. If you have any suggestion, if you have anything, do not hesitate to contact us. To say your opinion. Every opinion counts, and you're always welcome. We really appreciate you. She already mentioned some names. Our ambassador, our fathers on at the table, our mothers. We really appreciate you. We feel so blessed to have you here. Thank you very much. And all the other guests. We really appreciate you for coming here tonight. We really appreciate it. And this is not the end yet. We are still going to have party, dance. I hope you're going to have a lot of fun for the rest of the evening. We really appreciate you guys. Thank you very much. Thank you very much.